òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. tó wà bẹ́ẹ̀ ni pé àwọn fans mi lèmi fẹ́ fún ilé ìyàtọ̀ tó bá súnmọ́ mi. àwọn back to sender tí mo fẹ́ fún wọn yìí ẹni tó bá fẹ́ lò ó kó lè ṣiṣẹ́ fóun kò gbọ́dọ̀ máa ṣépè o kò gbọ́dọ̀ máa ṣépè fọ́ta kò gbọ́dọ̀ fìyàn sínú kò gbọ́dọ̀ lòdì bẹ́ẹ̀ kan bá bá ìdí àbádọ́jọ́ kìkìkì yóò bá kí ẹ ṣùgbọ́n ẹni tó bá sọ lù ẹ́ bó jẹ́ ọ̀gá bí iṣẹ́ ni bó kò fóso kó lọ ẹ́ bí ò gbà fún bó ń da ẹ̀ láàmú wà ní pé tiẹ̀ ìdí iṣẹ́ yẹn dà fún wọn lé tàbí káyọ̀sán gbé kó mẹ́ òun mo fẹ́ fún yín ìkìlọ̀ ènìyàn ẹgbẹ́ náà sáyẹn bàbá fámìlì mi fún mi mo ṣe kò ṣiṣẹ́ àwọn ìkìlọ̀ ẹ̀ lélẹ́yìí o wọ́n máa lọ wá àkàrà tó kù bá kú àkàrà tó ní lọ́jọ́ mẹ́jọ ìdè sí yẹn àkàrà tó bá dín tó fi ṣèjọ́ mẹ́jọ òkú wọ́n lọ wá wọ́n lọ ka Psalm 23 sí ní 21 times Psalm 23 21 times wọ́n kà á sí wọ́n má sọ kankan wọ́n jàkàrà yẹn ẹ̀yìn òkú là ń jàkàrà tó bá jí láàárọ̀ kan máa gbàdúrà fọ́ta wọn lọ́ọ̀ta mi kan ṣe rere ẹnikẹ́ni tó bá sọ lù wọ́n ètò àdúrà là ń fún yàn ní iṣẹ́ babaláwo ẹni nǹkan tó máa ṣẹlẹ̀. ẹ̀ẹ̀kan ni yóò jẹ àbí ọmọ jẹ́ mi. ẹ̀ẹ̀kan tó bá ti jẹ lẹ́ẹ̀kan yẹn Psalm 21 ó ti wà lára. àkàrà tó bá pín. bẹ́ẹ̀ ni tó bá tún dọ̀ọ́dún tó bá tún parí ó bá tún dọ̀ọ́dún mi bí January àtúnjẹ́. àkàrà ọkọ àbí àkàrà. eléyìí bá ti jẹ́ àkàrà tó ń jí kì í ṣe bọ́ọ̀sì o. káwá rẹ tó ní bóyá òun fẹ́ yí ẹ̀yìn yá òun padà àbí òun fẹ́ ṣàdúrà fún ọmọ ó wá dé àkàrà bàbá rẹ àkàrà fẹ́ sẹ́yìn lè gbà kí wọ́n lò. àkàrà tí òkú bá kú ni òkú tó ń sún tó kójọ jẹ́kẹ̀jọ. sókò arúgbó àbúkọ ọmọdé. ìbá àjọmọdé ikú ni kú. So ìyẹn yà lẹ́yìn náà ti cancer prevention of cancer àtẹnudọ́ bá ń tọ́jú cancer ọ̀nà tó lè tètè nǹkan tó lè jẹ tó lè fi gbádùn tó bá ń jẹ mọ́ínmọ́ín elépo kó máa jàkàrà elépo kó máa jẹ̀wà elépo lè ní cancer. mọ́mọ́ elépo. bẹ́ẹ̀ ni àkàrà elépo. bẹ́ẹ̀ ni ó làwọn bàbá wa jẹ lẹ́yìn àtijọ́ ẹ̀ nígbọ́ pé wọ́n ní àìsàn cancer kankan títí wọ́n fi kú. bẹ́ẹ̀ kò sí sákàtà ńgbà yẹn náà. ó kò sáì wọ́n wà ńgbà yẹn ó láìsàn tó wọn jẹ́ kó dédọ̀ wọn ni ẹ ń pè cancer olórúkọ tó ń pè ńgbà yẹn náà kòkòrò náà máa ń pè é. mọ́mọ́ elépo. bẹ́ẹ̀ ni kòkòrò náà ń pè é. àkàrà elépo. bẹ́ẹ̀ ni ẹ̀wà elépo. bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ ní tó ń tọ́jú fún cancer kó tètè lọ kó má jẹ nǹkan starch kó má jẹ mọ́mọ́ elépo ẹ̀wà gbogbo kìíní wọ̀nyí ni kó máa jẹ a rí pé akíọ̀ àwọn arí wọn bá ti ó sáfòróró. bẹ́ẹ̀ ni epo ni kó dún ní. bẹ́ẹ̀ epo ni òróró ò dáa ó báyà máa ṣàlàyé òróró fún yín òróró ń affect ojú so òróró ò dáa lára bọ́ọ̀tà bá dẹ̀ ń bá ẹja àti tó bá ń di òróró wọ́n ṣe rí ẹmú ni epo ẹ̀yọ́ ń lé epo lásán àánú lépo bẹ́ẹ̀ ni àánú tó tó kò sí so bó ṣe ní nìyẹn ara nǹkan tí mo. wọ́n tẹ̀ ní wọ́n tẹ̀ wọ́n ní bí ẹni tó bá jẹ májèlé tó bá rí epo tó lò ó. tó bá tètè fún lépo mu á jẹ́ ẹ̀rọ ẹ̀ ibùgbé wúrẹ́ bá já nǹkan jẹ náà tó bá ti bu epo fún báyìí ó máa jẹ́ ẹ̀rọ ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ń bì jù gan tó bá fún lépo mu tàbí omi àgbọn. iṣẹ́ òun lè bó ń ṣe. iṣẹ́ tó ń ṣe pọ̀. ó yá ó yá. Tí èèyàn bá jí láàárọ̀ tó bá ń lá epo àwọn àjẹ́ á máa yọ́nú sí ni. ògèrè àbí epo. epo gidi ẹni wọ̀ náà tó ṣe gbogbo kì í ṣe ṣẹ̀kẹ̀tẹ̀ o epo gidi. àbí kẹ̀tẹ́ dẹ̀ ni ìkẹ̀tẹ́. ẹrù rẹ̀ kì í ṣe kẹ̀tẹ́ tó bá ti jí láàárọ̀ kò ní ro pákó agbo epo yẹn sọ́wọ́ a máa ń la àtọwọ́ máa ń la báyìí ó bá ń la bẹ́ẹ̀ ẹ̀yọ́nú ni àwọn àjẹ́ ò ní dà láàmú. ó jẹ́ àwọn àgbàlagbà. tí ó bá lòkùtà lára kó fi pupa gbogbo ara kó lọ wẹ̀ kó máa fi pupa gbogbo ara pátá kó lọ wẹ̀ lódò Ọ̀ṣun bẹ́ẹ̀ lọ́jọ́ méje òkúta ẹranko ìran ṣe kíni a kó lára ẹ̀. epo bẹ́ẹ̀ yẹn bá ń pèsè ṣẹ̀bẹ̀ sí wúkọ́
kó fi ṣúgà sí kó fi ṣúgà sínú epo kó ṣe kó mẹ́sì máa lá ṣúgà yẹn á rí pé ikọ́ yẹn á ṣe kéde tó bá dẹ̀ tó fẹ́ ṣe parí kó foyín sí pẹ̀lú ẹ̀ á rí pé ikọ́ yẹn á ṣe kéde á wálẹ̀ tó ti ń sìn epo bẹ́ẹ̀ bá jẹ poison tí poison tó ṣe ẹ̀jẹ̀ tí wọ́n mọ̀ tó bá bẹ̀ sí mu epo yẹn á pa poison yẹn tí ò tí ì wára wọ́n fún epo mu. ẹjọ́ wá gbé sniper mú kọ́ ó gbé múlépo yóò ṣe. àwọn tí wọ́n yan ọ̀tọ̀ kẹ́míkà wọn ti. kẹ́míkà burúkú ni. so epo so ó tún dáa àwọn kan náà máa ń bọ́n pa máa fi pa ojú àwọn tó bá fẹ́ tajà wọ́n bá mú epo pupa sọ báyìí kan fi pa ojú ṣùgbọ́n wọ́n bá jóbìnrin ọkùnrin máa disturb ẹ̀ wọ́n ṣe rajà lọ́wọ́ ẹ̀ ni wọ́n máa tó sí ẹ̀. ẹ tó ń wọ gọ́ngọ́. ẹ tó bá wọ́kọ̀ ọ̀tọ̀ ni iṣẹ́ wíwọ́kọ̀ pọ̀ onídìí ẹ lè ṣiṣẹ́ fẹ́ lómi kó má lọ́kọ oníkan tó ń fà á ẹlòmíín wà gan bọ́ bá ṣiṣẹ́ ọkọ̀ fún kó rọ́kọ tó bá ti ní ìgbéraga kò lè rọ́kọ tí ò bá níwà kò lè rọ́kọ kí mo sọ fún yìí torí nǹkan ẹ̀nà wọn máa fi sá fún tó bá ń kanra kò lè rọ́kọ tí ó ti ń sìn àìlọ́kọ póríṣiríṣi àwọn míì wà wọn lọ́kọ ọ̀run àwọn míì wà tí ìyá wọn. ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lè fẹ́ ṣe ìpolówó ọjà lè fẹ́ ṣe ìyàwó lè fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹbẹ ẹ lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹbẹ Ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni o. Of the grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹn ṣàlẹ́ o máa gbọ́ má yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹn ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ yẹn ṣàlẹ́ náà ni. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.